What's wrong with you? I love God. You love God? What's wrong with you? What's up, yo? What's up, yo? How's it going? This is Open Smash on the Wheel of Steel. This is serious issue. This is how we do it every week. Bringing it all to fresh to your table every week. This is how it is. Come on, let's do this. Let's do this. Lord, I say again, tell me everything. Yo, man. I'm forgiving. Oh, yeah, man. See, I've been forgiven. Yeah, man. And when I say all right, you know how it is. It's not easy when I was born in the UK, raised in Canada, and now I'm going to school in the United States. It's not easy, man. I'm a big boy, I don't know how to speak the, American English, but I'm born in the UK. Come on now, let's do this. Love him, I love him. Dale, bossy girl. Love him, I love him, I love him. Love him, I love him, I love him. Love him. Wallahi Gomara. you ain't got the money, did it with a lot of air. You know it. Ẹ káàbọ̀ sórí ètò wa serious issue, ladies and gentlemen. Ọwọ́ tí mo gbé wọlé ẹ. Fẹ́ẹ̀kì búkú. Àwọn èèyàn ti wà confused pé àbọ̀pẹ́ fẹ́ sèbó léèrè ni. Èbó kọ́ ọlọ́mọ ṣe dára. Ẹ jẹ́ máa kí yín káàbọ̀ sórí ètò wa serious issue lápá bí. Àtúntì dé Lọ́pẹ́yẹmí ní mini studio bá a ṣe máa ń ṣeré tá a múnú gbogbo aráyé dùn. Lẹ́ni a tún gbádùn ara wa bẹ́tà. Inú mi dùn ayọ̀ mi kún abẹ̀rẹ̀ rẹ̀ ká tún máa tún pẹ́rẹ́pẹ́ ọ̀rọ̀ kalẹ̀. Ta ló ń díjú sí ẹ? Má díjú sí mi jọ. Yes. Ojú dẹ̀ ń tì mí ṣá. Wàhálà ojú dẹ̀ ń tì mí. Mo máa ń wà ṣá ìkan tó bá ti jẹ owó àárọ̀ báyìí. Oh my gosh. I'm blushing, oh my gosh. Rọ́jò Mùsùlùkù lẹ́ni àṣàrí máa ná gbogbo ẹ̀ ń bẹ̀. Oh my gosh. Ta ló ń díjú sí ìwọ kọ́ mo ń díjú sí? Sister yìí kọ́ la ń díjú sí. I am married to Jesus. Sisters leave me alone ẹjọ́. Mo ti wà àwùkù mọ́ Jésù ẹjọ́ ẹ fi mí lẹ̀. Lẹ́ni lórí serious issue ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ àráàyè fàájì púpọ̀ bọ̀ á mọ̀ kí bọ́nú ara wọn wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́. Mẹ́jọ sáré máa fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń tì wá lẹ́yìn lórí gbogbo social network wa pátápátá ẹ ṣé o. Ṣé ẹ̀dẹ̀ ń gbádùn bàbá lábúlé lórí Instagram? Ìyẹn smashing effect lórí Instagram. Ìwọ tó o bá ti follow smashing effect lórí Instagram ò ń miss gan. Lọ́jọ́ Èkó máa gbádùn àwọn ẹ̀fẹ̀ bàbá lábúlé àti wòlíì orímọpá gbogbo wọn náà ni wọ́n ń dábí ẹnu wọn rọ̀ bí ẹ̀rùn lórí smashing effect. Ó máa lágbára lẹ́nìí adẹ̀tún máa enjoy ara wa bẹ́tà. Tẹ́ ẹ bá ti rọ́wọ́ tí mo gbà wọlé lẹ́nìí ẹ ti máa mọ̀ náà bí tá à ń gbà lọ lẹ́nìí. Àní tá a fẹ́ yànnàná lẹ́nìí ó bọ́ ọ̀nà tá a gbà wọlé yẹn ó bá mu.
orí yín ò ní burú ní tọrọ ayé bí ẹ̀yà àbíjì alẹ́ ní tọrọ ayé pa ẹlòmíì tọrọ ẹ̀ bí ìyá àbíjì wọ́n ní Kẹ́hìndé ńkọ́ ó lọ Japan ṣó lọ gbábọ̀ ní àbólọ́ raṣọ wá lẹ́nìí táwọn yànnàná kì í ṣe ń tó lọ púpọ̀. Bari. Ó lágbára lẹ́nìí. Ń táwọn yànnàná lẹ́nìí ni mo pè ní ta ló ń tàn. Oh my Jesus, the thing you do me wonder me. Oh my Jesus, me and you forever now. Oh my Jesus, oh God, don't stop now. Jésù mi náà ni. Oh my Jesus, Jésù mi náà ni. Ó jẹ́ láti bàbá lábúlé. Bàbá yẹn ń dàgbòrú lọ́wọ́ lórí Instagram. Jésù ni wọ́n parọ́ mọ́. Ó lágbára ó kọjá bẹ́ẹ̀. Lẹ́nìí tí mo fẹ́ yànnà náà ò lọ púpọ̀. Òun ni mo pè ní ta ló ń tàn. Mo dẹ̀ ti bẹ̀rẹ̀ náà nìyẹn jẹ́ sáré máa yànnà náà pápá àpátúrà àrọ́jọ́ musolókùn. Mo sọ wípé ń ta ló ń tàn gan-an. Ẹlòmíín wà ayé aláyé ni wọ́n ń gbé wọn ò ṣayé tiwọn gangan. Àánú ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe mí torí pé ayé tí wọ́n wà wọ́n rò pé ó ní photocopy wọ́n rò pé àwọn tó ń bọ̀ ní part 2 ni. Èyí tí wọ́n fi máa gbádùn ayé kan ṣoṣo tí wọ́n wá kí wọ́n dẹ̀ ṣe gbogbo lọ́nà tó tọ́ àmọ́ wọ́n ń tara wọn wọ́n ń gbáyé aláyé ni. Mo ní ta ló ń tàn ó ṣayé tiẹ̀ kọ́píkọ́pí ni wọ́n ń bá kiri. Ẹ jẹ́ ń tẹpá bíbẹ̀rẹ̀ lénìí. Mo lè má lè parí tọ́pìkì lédìbò máa parí ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Bọ̀ ẹ jẹ́ ń tẹpá bíbẹ̀rẹ̀. Ó lágbára ó kà sí ara. Gbogbo ẹ̀yin tèmi pátápátá tẹ́ wà lókè òkun ṣé UK ló wà àbí l'Amẹ́ríkà àbí ní Canada àbí ní UAE. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Asian country ní gbogbo ibi tẹ́ ẹ bá wà pátápátá. Ọ̀dọ̀ wa mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ta kókó lénìí o. Yes. Ìwọ wà nílùú òyìnbó nǹkan ò tí ì ṣe bẹ́ẹ̀ kó dámọ́rán fún ọ. Aago tó wà ó ń yá wọ ni. Ilé tó ń gbé òun scott ni. Ó tí ì jẹun kánú dáadáa. Ó tí ì dẹ́sẹ̀ rẹ̀ ò tí ì múlẹ̀. Ọ̀pọ̀ nù wa ni ò tiẹ̀ níwèé. Yẹ́sìkẹ̀ àwọn kan wà tó jẹ́ wípé wọ́n kàn ń sá fún àwọn immigration káàkiri ni. Therefore, díẹ̀ 2+2 ṣùgbọ́n bùgábùgá lẹ̀ ń jẹ́. Bí nǹkan ò ṣe tí ì dán fún ọ tó yìí bẹ́ẹ̀ ló ti ń bùgá tó. Wàá yáṣọ aláṣọ àti chain oníchain wàá bọ́ sẹ́gbẹ̀ẹ́ ògiri lẹ́gbẹ̀ẹ́ ilé onílé. Lẹ́gbẹ̀ẹ́ mọ́tò onímọ́tò wàá ṣe bẹ́ẹ̀ wàá máa bùgá àwọn tó wà ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ta ló ń tàn án? Mo ní ta ló ń tàn gan-an. Ó kàn ń dá gbogbo ará ayé láàmú, ò ń dà wọ́n láàmú, ò ń dẹ́mọ́, wàá bùgá sórí Instagram, wàá bùgá sórí Facebook, wàá máa jẹ́ kí àwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà wàá jẹ́ ká máa ronú pé ìgbà wo ni tiwọn náà ó dà. Meanwhile kò tí ì ṣe bẹ́ẹ̀ kó dẹ́mọ́rán fún wọn gan-an ìwọ gán sì ń struggle. Ẹ ti wá kó bá gbogbo àwọn tó wà lókè òkun wọn máa rò pé ó ti dáa fún gbogbo ẹ tó o bá ti lè lọ sí abroad ó ti dáa fún ẹnìyẹn. Ṣùgbọ́n èmi àti ẹ mọ̀ wípé ò jẹun sùn lálẹ́ àná. Èmi àti ẹ mọ̀ pé ṣe lọ yáwó ilé san lóṣù tó kọjá o. Èmi àti ẹ mọ̀ wípé ò tí ì níṣẹ́ kan tó ṣe gbòógì lọ́wọ́ o. Èmi àti ẹ mọ̀ wípé àti jẹun kan gbà mí ó di ọlọ́mọ òrọ́mọ.
ṣùgbọ́n ó ń tanra rẹ̀ ó dẹ̀ ń tan gbogbo àwọn tó wà láyìíká àti gbogbo àwọn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ta ló ń tàn ara ẹni o. má jẹ́ ń sọ̀rọ̀ jù àṣìmáṣe. ṣùgbọ́n mi ò ní dákẹ́ yíyẹ sòótọ́ ọ̀rọ̀ síríọ́sì jù lápẹ̀tọ̀ yìí. ẹ jẹ́ sáré padà sórílẹ̀-èdè Nàìjíríà pápá. ẹ jẹ́ àtúwò lápá bí. gbogbo ẹ̀yin túbú lẹ́jẹ̀rẹ́ òde ta lẹ̀ ń tọ̀ gan-an. tẹ́lọ̀mí bá tọ́jú tọ́tẹ̀ báyìí wá wò ó pé sísà tó. Oh my goodness tẹ́ ẹ bá wò wọ́n wá ní àti máa lọ́wọ́lọ́wọ́ gan-an. bọ̀dá yẹn láti rich gan-an. mi ní kẹ́ ẹ mọ̀ múra dáadáa torí ìrírí sí ni ìṣẹ́ni lọ́jọ́. ṣùgbọ́n àwọn àkọ́wà tí kò tí ì dáa fún. ṣùgbọ́n tẹ́ ẹ bá dẹ̀ rí wọn gbogbo ẹ̀ máa kán tọ́tọ́tọ́ ni. meanwhile tẹ́ ẹ bá délé wọn Lord of mercy kò sí kankan mẹ́ẹ̀. bọ̀dá ìyẹn ti fi chain tọ́ gbogbo àwọn obìnrin àdúgbò tán ẹ́. bẹ́ẹ̀ bá délé ọ̀hún kò sí kankan mẹ́ẹ̀ tá a lẹ̀ ń tọ̀ bọ̀dá. a lè fi rọ́pẹ́bìnrin ni a lè fi rọ́ọ̀kì ìbò ẹ̀fọ́ ẹ̀ bá. ta ló ń tàn ní mo pé ètò tèmi. ẹ̀yà tọ̀rọ̀ ayé ṣe bí o ti mọ ẹlẹ́wà àṣàpọ̀. gbogbo ẹ̀yin ọmọléèwé lórílẹ̀‐èdè Nàìjíríà of the greatest Nigerian student. mo kí yín o kú bí gbogbo nǹkan ti ń lọ. mi ò ní ṣàìfẹnubẹ̀ yín náà lẹ́nìí. ta ló ń tàn? ṣíà ta ló ń tàn? wọ́n kọ́wọ́ léèwé fún òde léèwé. wọ́n kọ́wọ́ léèwé fún ọṣẹ lọ fi ń bùgá káàkiri. ọtí tí bàbá rẹ̀ ò mu ìyẹn ló ń bá wọn mu. ojú mi ti rí tó lórí Instagram. ẹlòmíì á gbèrò sí àti mọ̀wé sọ́wọ́ báyìí. wàá rò pé bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ ṣe lówó ni. bùgáì ni o. bùgáì la rí wọn sí o. ó lágbára lápá abílẹ̀ nìí. ó lágbára jẹ. ṣé aláwọ̀ ọmọléèwé wa ní òde òní irọ́ ni wọ́n ń tà ọ́. ẹlòmíì bùgá báwo ẹgbẹ́ rẹ̀ ti ń lo mọ́tò ìyẹn ló ń wò ó wá wọn ń tara rẹ̀ jẹ. ṣé ọ̀tá ló ń tàn lẹ́yìn ọdún márùn-ún òun kálukú máa fi sábùkẹ́ rẹ̀ hàn. ìgbà táwọn ẹgbẹ́ rẹ̀ bá ń graduate tó lè bá wọn lọ ìgbà yẹn lórí ẹ̀ máa pẹ́. ta ló ń tàn gan-an? ẹlòmíì bá kówó léèwé owó oúnjẹ fún 5,000 gbogbo ẹ̀ ló máa fi raṣọ. gbogbo ẹ̀ ló máa fi ra chain kó náà ṣáà lè bẹ́pẹ́pẹ́. ó jẹ́ rántí ọ̀rẹ́ mi kan gbà tá a wà léèwé tó bá ti fún gbogbo owó raṣọ tán yóò wá máa tọrọ kọ́ọ̀pù gàrí. yé tọrọ ààrẹ mọ tó ń ṣe. mo ní mi nílé parí kókó ọ̀rọ̀ yìí lónìí máa parí ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. ta ló ń tàn ní mo pa àkọ́rí serious youth ni. yé tọrọ ààrẹ ṣe bó ti mọ ẹlẹ́wà aṣàpọ̀n. díẹ̀ ọmọkùnrin tó. ìmọ̀ ṣe bó ti tó.
mo máa kọ yín létà. Ó lágbára jàre. Ẹ jẹ́ máa múra àti máa lọ ní fọ́sẹ̀ yìí. Màá tún máa pàdé yín lọ́sẹ̀ tó ń bọ̀. Tá a tún máa yànnàná ta ló ń tàn bẹ́tà. Ẹ lẹ́ o, ẹ kú kalẹ̀ gbogbo yín pátápátá mọ́ kí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá lórí Instagram, lórí Facebook, lórí Twitter, gbogbo yín mọ́ kí o. Ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn nígbà gbogbo kò ní bàjẹ́ fún gbogbo wa. Òkè òkè lẹ́yìn ń fọ̀hún ibi gíga gíga aládẹ̀ tí mo máa gbóhùn ara wa lágbára Ọlọ́run. Ẹyẹ bùgá o, ẹyẹ tọrọ ayé o, ibi tí mo tún máa bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ máa ń change asset ní ìṣẹ́jú. Ẹ lè lo British asset ń bí, lo Canadian asset ń bẹ̀ yẹn, lo American asset ń bò mí. Ọ̀rọ̀ ayé máa fi bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Bùgá yìí ni, dẹ́mọ̀ yìí ni. Mọ ìmọ̀ ẹni demonstration. Ọjọ́ ìrántí wáyé demonstration yìí ni. Àwọn pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run kò ní bàjẹ́. Elúgbọ́jú Ọpẹ́yẹmí yín náà rẹ ọmọ àpáta péré tí ò ṣe é forí sọ. Ẹni forí sọ mí ìyẹn kéré ní tẹ̀mí bá dìgbòlù ìyẹn wọ rìsáàfù. Èmi ló alóhùn tó yìnbó ní alóhùn lọ́dọ̀ bí yèrè. Ó lágbára o, àmọ́ pàdé lọ́jọ́ mẹ́jọ kú kalẹ̀ ẹ máa dá sí ànìsàn.